bàbá Àlímọ̀ ó jókòó kan tí ò lára ó dẹ̀ ga. Ó ní lẹ́yìn ọmọbìnrin tí wọ́n pè ní Bọ́láńlé, bàbá Àlímọ̀ kì í yá ni. Bọ́láńlé wá sọ wípé ní ọ̀pọ̀ ìgbà lòun mọ́ lọ ń bá bàbá Àlímọ̀ dákọ̀ wọn nìkan ló wà ní ìjókòó ní sitting room tó wà ní kó sáré fún òun ní jẹ ní sitting room tí wọ́n á sọ pé rárá. tóun bá tún sọ fún wọn pé òun wà ní sitting room, òun ò sínú yàrá pẹ̀lú Àlímọ̀, òun ti wá sitting room tó lóun mọ́ parọ́ f'Àlímọ̀ pé ó mi ì sùn yàrá jáde mo fẹ́ kàwé. báwọn kan jẹ́ kí sáàjò sitting room bí ibẹ̀ lòun á wà. ó ní bàbá Àlímọ̀ ò ní dáhùn. ìgbà mi ò sì mọ́ sí òun bí kóun rí bàbá Àlímọ̀ lóru torí pé ìbálòpọ̀ yẹn ti jàrá bá òun gan. ìyẹn Bọ́láńlé, ìbálòpọ̀ ti jàrá bá Bọ́láńlé. bàbá Àlímọ̀ ò ní wá bá òun lóru. ìgbà tó wá yá ló wá sọ f'Àlímọ̀ pé ọmọkùnrin yìí òun sì nífẹ̀ẹ́ òun fẹ́ fẹ́. àmọ́ ìyàwó tó ní nílé wọ́n bẹ̀rẹ̀ pé ọ́n tó mọ ọdún mélòó ó wá sọ dé ẹni tó ń sọ yìí ó ní tó fi jù ẹ lọ́mọ wọ̀ bí i 15 years. ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years wá ní òun kàn láìkẹ́ ní òun ti mú bó ṣe ń ṣe òun. ó ní òun ò lè ní kó má tẹ̀lé fẹ́ lọ bọ̀rọ̀ ní dáadáa o wípé ilé orogún ò yí sí o pé báwọn ṣe wà ní ìsọ̀rí pé báwọn ṣe ń gbádùn yìí torí pé bàbá àwọn ò fẹ́ ìyàwó kejì ni o tí o bá lọ fẹ́ ìyàwó kejì tí o bá lọ fẹ́ ìyàwó kejì lẹ́yìn ẹni sí i torí pé bẹ́ẹ̀ ìyàwó tó bá ń bẹ̀ ojú olóògùn ṣé bó ṣe fẹ́ ṣe ó ní àánú ìyá eléyìí ò tiẹ̀ ìyàwó ẹ̀ ò tiẹ̀ mọ̀ kankan kò mọ anything ok o ó ṣe pé òun fẹ́ lọ síbi kan pé kóun wá sìn òun lọ níbo ló fẹ́ lọ ó nájú ìbí kan fóun kóun wá sìn òun ó lóun tó sìn lọ Àlímọ̀ lóun tó sìn Bọ́láńlé lọ. ìgbà táwọn débẹ̀ Bọ́láńlé kí olùṣọ́ yẹn nígbà tó kó olùṣọ́ ìyẹn tó ní ṣọ́ọ̀ṣì yẹn bí òun ṣe kérúbù kò dẹ̀ ń ṣe ṣẹlẹ̀ but ìjọ ṣọ́ọ̀ṣì ni níbo ìṣe débẹ̀ òun dẹ̀ kí wọn ó bá gbẹjọ́rò pé ọmọkùnrin kan ni ó ti sílẹ̀ fún òun pòun fẹ́ fẹ́ òun ó wá fẹ́ dà òun pé ó fẹ́ lóun ò fẹ́ òun mọ́ ní kò fẹ́ ẹ mọ́ kẹ̀ tó lóun fẹ́ fẹ́ kò wá fẹ́ fẹ́ ẹ mọ́ kò possible nǹkan kó táwọn máa ṣe ṣó o mọ orúkọ ẹ̀ wọ́n á ní òun mọ orúkọ ẹ̀yẹ́ nǹkan òun ò mọ orúkọ ẹ̀yẹ́ o wọ́n á ní òkè tó bá mọ orúkọ ẹ̀yẹ́ pé àwọn máa lò sí i wọ́n á ní pé òkè ó láwọn jọ lọ ni òun jókòó síbẹ̀ tó fi sọ ogbó tó sọ ẹ̀ wọ́n á ní pé ẹ máa korúkọ ẹ̀ wá ẹ máa korúkọ tiẹ̀ sókè ẹ̀kọ́ tí yín sísàlẹ̀ ẹ̀kọ́ orúkọ tiẹ̀ sókè àtorúkọ yẹ́ ẹ̀kọ́ sísàlẹ̀ tiẹ̀ lágbẹ́jọ́ ọmọ lágbẹ́já ẹ̀kọ́ orúkọ tí náà sí òkè ẹ̀kọ́ orúkọ ìyá tí náà sísàlẹ̀ wọ́n á ní pé òkè kóun lọ wádìí orúkọ yẹ́ wà oníjẹ̀sùn bẹ́ẹ̀ ọ̀nà ní òkè òdà àwọn dẹ́ kúrò ń bẹ́ ó ló wọn sọ pé kí ló fi ṣe báyìí fún ẹlẹ́lẹ́ni kó sọ kó fẹ́ dalé ẹnìkan rú nìyẹn nígbà òun ò dalé ẹ̀rù òun kò fẹ́ fẹ́ ni bó ti ẹ̀ fẹ́ òun pòun láìkí ní ìwọ́n tó wà ní 200 level kó ló ṣì wà ní. jóní ẹ ṣe jìn 4 years wà tó wọn lọ serve kó tó ṣe tán kọ́ nígbà wo fi yẹn lẹ̀ wọ́n sọ ọ̀kìnní kan ní òwe bá ti parí nd tán ò ṣe change wọn òun máa ṣe change wọn ní immediately ni kí ló wá dé tó ń kọ́jú lé ọkọ tó báyìí ìwọ mọ 22 years kí ló ń kẹ́ lójú lé ọkọ tó bá ti wọ̀ 23 òun fẹ́ máa rìn ní máyìn ló ń dẹ́ fẹ́fẹ́ ọlọ́run àṣìlọ́kọ̀ ọkọ̀ ìyàwó ara yín kalẹ̀ o kò sí wàhálà ó lóun bá jẹ́ sọ bẹ́ẹ̀ tó ó ní àṣàrà àwọn oníṣó tí ń rùn àti ṣeun. ohun ti gbà tálẹ̀ mọ́ tí Bọ́láńlé wá sọ fún wípé ọjọ́ náà lọ́hùn òun ti fẹ́ dárúkọ wọ́n wò pé òun kì í ṣe dìde ni tó ń bá dárúkọ bàbá ẹ̀ ó máa mọ̀ ó lóun wá lọ sílé ìyẹn Bọ́láńlé wá púpọ̀ tó wà délé òun kò dẹ̀ orúkọ ìyá wọn but ìgbà tí grandma àwọn kú ìyá bàbá àwọn tó kú àwọn ṣe kíní cup fún wọn Mrs kíní kan so ó ti rí ibi táwọn kọ Mrs Elizabeth yáàfin Elizabeth ní ìyá kíní kó ti rí gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ ó ní bó ṣe mú nìyẹn tó padà lọ tó lọ sọ fún wọn pé lágbájá ọmọ lágbájá ni
ó náà wọ́n sáré pé tó bá ti á ní òun ò sùn yàrá á sùn pálọ̀ tó bá ti sùn pálọ̀ ó ní bẹ̀rẹ̀ ìbájẹ́ àwọn ti máa lọ bá gẹ́gẹ́ bó ṣe sọ wípé bọ́lá ní pé tóun bá ti sọ̀rọ̀ ní pálọ̀ tóun bá ti pè wọ́n pé ẹ̀lò ìṣọ̀pọ̀ ti jáde sí ọ̀rọ̀ wọn ẹ̀lò òun wà ní pálọ̀ kọ́ máa bọ̀ bàbá àwọn lọ sí pálọ̀ ó ní alájá ni máa ń fún òun ní pálọ̀ tó ń sọ pé òun ti ń kàwé nǹkan máa pọ̀ wọn ni òun wà ní pálọ̀ tó bá ti dé báyìí wọ́n kàn máa ní kí àwọn àwọ̀ tún ìyàwó yóò lè wá ẹ̀ṣẹ̀ nǹkan tẹ́ máa ṣe wọ́n ní alájá ni tó máa fún òun ní pálọ̀ pàápàá nígbà tó bá ṣe tán àwa wọlé padà nígbà tó wá yá bó ṣe lóyún nìyẹn nígbà tó ní àwọn òfúnra pé bàbá àwọn ń bọ̀ lábá alájọṣepọ̀ nígbà tó wá lóyún ìyá àwọn wá pè pé bọ́lá ní kí ló ṣe orípò fún ẹjọ́ mẹ́ta ń wò fúnfún ṣo lóyún ni oyún kẹ́bù ló ti fẹ́ rí ojú tí mo wo ojú ẹ̀ jòjò lóyún pàbọ̀ ìyá àwọn ayẹ̀wò ẹ̀wò ó ti lóyún ìyá àwọn ní àwọn ń bọ̀ ìyá àwọn wọlé ó wá ń kí ni pt stick wa nọ́ọ̀sì ní ìyá àwọn ó wá ní ó tọ̀ ó wá ní dọ́tọ̀ tọ̀ ó fẹ́ rí ó ní bó ṣe wọ ní bedroom lọ nìyẹn àsòtí mí ìsòmí mọ́tọ̀ tó tọ̀ ìyá àwọn ṣàfisì ó tẹ invalid ìyá àwọn ní wo bí mo ṣe ń wù ẹ̀ ó ti lóyún kò dẹ́ ìṣòyún oṣù kan gan ó ti lóyún ó bá ní òun ò lóyún òun bá ní ẹni èèyàn lóyún ó lóun ò lóyún ẹ̀dẹ̀ ń bá jiyàn ẹ̀dẹ̀ fílẹ̀ oyún bíi ti báwo olùbáṣọ ní òun bá dẹ̀ sọ bẹ́ẹ̀ nítorí òun mọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ ó láṣọ tó lóyún fún bàbá àwọn aṣọ tó bàbá àwọn pé kí bàbá àwọn àlọ́ gbálé fún un bóun ti lóyún fún bàbá àwọn sọ pé kó ṣe bóun ò tí ì rẹ̀ jẹ́ àti gbálé fún kó obìnrin nísìn òun tí ì lè fẹ́ nísìn àti ṣeun ló bá tó pé ló bá tó wá bọ̀ òun pé marriage man yẹn mà ti fún òun lóyún kò má fẹ́ gbà lọ́wọ́ òun ó lóun àṣẹ ọ̀rẹ́ ìyàwó ní láyéláyé kò ṣe ní gbà bó ṣe máa ń ṣe nìyẹn kò ṣe ní gbà ṣé wọn ló tó sí ẹ ebó ló kún fẹ́fẹ́ ó lóun bá tó gbé sórí pé bóyá ká lọ bá ká lọ ṣe kinní kan ẹni pé àbí kí la fẹ́ ṣe báyìí kinní kan ó lóun ò fẹ́ oyún ó ló sọ pé òun ti bímọ tóun fẹ́ bí òun ṣe kó tóun fẹ́ ṣe òun ṣe wà kó tóun fẹ́ gbé kinní kan ìgbà kan bá ní ok ọmọ tó ṣẹlẹ̀ bóyá kó pe marriage man yẹn wá kí n bá sọ̀rọ̀ bóyá tí n bá bá sọ̀rọ̀ bóyá ó máa gba oyún ìlọ́wẹ̀ ó bá ní àmọ́ òun lè bá sùn kankan má bá sọ kankan o wípé torí pé kò fẹ́ kí anybody mọ nǹkan tó ń lọ àǹtí ṣeun ó ṣe àpòjọ tó lọ́jọ́ sẹ́yìn yìí ó wá sọ fóun owó dúgbà lọ́wọ́ bàbá òun kó lè bá ṣẹ́yìn is 300,000 naira ẹni tó mú wa ló kó wa máa gbélé àwọn bàbá àwọn adìkún bàbá àwọn máa complain kò sówó lọ́wọ́ wọn tó kó tẹ̀tẹ̀lẹ̀ ní Sunday báyìí nílé àwọn báyìí ẹ̀ bàbá àwọn sọdún ni àwọn ìgé tọ́kì wọ́n máa ṣe tó máa rose pé táwọn bá ṣe tó báyìí àwọn ọmọ wa máa jókòó sí kínní àwọn máa wo fíìmù àwọn máa jẹ́ àwọn máa rẹ́rìn wá sí pé gbogbo owó fàájì yẹn kò sí mọ́ nílé àwọn ó fẹ́ ṣe fàájì kò sí yẹn mọ́ wọn á ní kí ló ń ṣẹlẹ̀ sí dájú òun kí ló ṣẹlẹ̀ báwo ló jà yín kò sí dájú òun ní poultry lọ́nà ibì kan lọ́nà Ìṣàgámù níbẹ̀ bí family mọ́mí ló bá àwọn mójútó poultry yẹn nọ́ọ̀sì mọ́mí àwọn wọn ráyè lọ matron ni wọ́n tó ń ṣe lọ hospital general hospital ní ìyá àwọn so kí ló ń ṣẹlẹ̀ báwo gbogbo nǹkan ṣe lé ìgbà ò lọ bí òrèrè nǹkan máa ń ṣèkì ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí kan bá dẹ̀ ṣèkì ìwé sọ pé nǹkan ṣèkì mo ṣàlùyẹ pé gẹ́ẹ̀ yìí báwọn ṣe ń kọ̀m̀pílẹ̀ lé àwọn pé tí báwọn kọ̀m̀pílẹ̀ pé àwọn òróró jẹ o bọ̀ fàájì táwọn máa ń ṣe bí 5 ẹlẹ́dọ̀n lè ra 5 ẹlẹ́ páàkì ó lè rà wálé tọ́jú freezer àwọn báyìí eléyìí máa mú táwọn bá ṣí wọn tó bá ti pẹ́ nìkan ti gbẹnu bọ 5 alive yẹn bóyá nìkan ti gbẹnu bọ ta ló ṣí tó gbẹnu bọ àwọn ò ní mú wọn ẹni tó gbẹnu bọ ló máa mú àwọn ilé àwọn ẹ̀tẹ̀lẹ̀ table water kò àwọn ò ní kílé kan dispenser àwọn ṣiṣẹ́ àwọn ò lówó lọ́wọ́ ní ibi ò pa wọn àwọn ìṣòlówó gbogbogbò bó ibi ò pa wọn ó ní àwọn ìdájọ́ wọn ò ti pé kí dispenser tán mìíràn ló máa rà mìíràn náà dédé òbèrè kan tí kò ní àgbàjà wàhálà so gbogbo àti kí ló ń ṣe bọ̀ ọ̀rẹ́ òun yìí ó ń tó nígbà tó yá ló bá ní òun fẹ́ kúrò nílé àwọn òun fẹ́ lọ dàgbà